Alhamdulillah, orúkọ mi ni Alhaji Karim Aremu láti wọ́ tí gbogbo èèyàn mọ̀ sí tọwọ́ ń dùn. Àwa mọ̀ yìí gbajúgbajà ní Ọlọ́run tó sì fi ní yíyàn kò ní fi yín àlọ́ àpá. Ọmọ bíbí ìlú wo ni yín? Ìlú Èkó náà bí mi sí lóòótọ́, ṣùgbọ́n ọmọ Ìbàdàn ni bàbá mi. Ìlágbólé gbòsà. Ní agboolé Olúawo ní Fọ̀kọ̀, èmi ni àwa lọmọ Fọ̀kọ̀lájà lágboolé Olúawo. Ǹjẹ́ ó tiẹ̀ ní àwọn ìwé kan bóyá àwọn ilé ìwé tẹ́ lọ ní sísẹ̀ntẹ̀lé primary tó fi dé orí yunifásitì àbíbò ni? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo lọ sí ilé ìwé primary school ní Holy Cross ní Èkó ní Ọbalẹ́ndé. Nígbà mo parí yẹn tán, ibi tí n bá ní mo tún mo lọ sí Arabic school, Arabic and Islamic studies mo tún kà ní mo kà ní láti Mushin, mo ti kà ní Darul Da'wat wal Irshad ní Mushin kó tó di pé mo wá tó wá parí ẹ̀ ní Mọ̀dínà ní Elékùrọ̀. Bàbá, báwo lẹ ṣe wọnú iṣẹ́ eré orí ìtàgé àti pé ta ló gá yín gan? Ṣẹ́rí ní tẹ́ ẹ béèrè yẹn, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Eré orí ìtàgé mo ṣe wọ̀ láti Èkó ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe eré orí ìtàgé ní Mushin. Ṣùgbọ́n Èkó ní ilé wa mo kọ́ ti bẹ̀rẹ̀ kó tó ti pé mo wá darí sí Mushin ṣáà ni mo wà títí tí mo fi wá sí Ìbàdàn. Nígbà tí mo wá dé Ìbàdàn ní 1976 mo dé Ìbàdàn gangan. Wá rò pé mo ń ṣeré tíátà yìí ní Èkó tẹ́lẹ̀, ṣùgbọ́n nílùú tí mo wà yóò yẹ kí n ṣe lè darapọ̀ mẹ́nìkan láti kájọ ojú ọdún máa ṣe eré yẹn. Mo á ní ọ̀rẹ́ kan ó pè ní Sílèmọ́nà Àdìgún, ó ti jálàṣì ní ìsìn ó ṣe fújì. Òun mo á pè àwọn tíátà olówó nílẹ̀ yìí, Ọlọ́run náà àwọn bọ̀dá kan dáàsì Gbọ́lágadé Akínpẹ̀lú kò tí ì di Ògùn gbà náà. Gbọ́lágadé Akínpẹ̀lú kan pè ní Ògùn. Alhaji Isau Gbọ́lágadé Akínpẹ̀lú. Àdàfún yín Isau Gbọ́lágadé Akínpẹ̀lú ló ń jẹ́ ńgbà náà. Àti àwọn pẹ̀lú Dèjì Adírẹ̀mí ọlọ́pàá náà ọjọ́ wà pọ̀ ọjọ́ náà lọ́hùn ni. Òun ló mú mi lọ sí ọ̀dọ̀ wọn tí mo fi jẹ́ wọn níjọ́ náà lọ́hùn. Àwọn méjèèjì wá jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n pọ́n mi lé pọ̀. Wọ́n mọ̀ pé mo ti ń ṣe tẹ́lẹ̀ tí mo darapọ̀ mọ́ wọn. Wọ́n wá ní pé ẹni tẹ́ rí yìí o, ọ̀rẹ́ àwọn ní nǹkan kan tí ń ṣe rí ẹ̀ tẹ́lẹ̀ nǹkan ẹni tí èèyàn bá darapọ̀ mọ́ tí èèyàn tuntun ṣe ọ̀gá yẹn ló jẹ́ bí mo ṣe tún bẹ̀rẹ̀ ní Ìbàdàn nìyẹn. Báwo ni orúkọ Tọ́wọ́ndùn yẹn ṣe jáde? Àwọn náà lè béèrè yẹn o. Eré kan wà tó ń pè ní Alápótí Ẹ̀mí, eré ìtàn Ẹdẹ ni. Ṣé nínú eré yẹn àwọn ìjìnà náà máa ń da àwọn tó wà ní Ẹdẹ, wọ́n máa ń dà wọ́n láàmú. Wọ́n wá ní olórí ogun kan wọ́n pè ní Alápótí Ẹ̀mí. Wọ́n dìjọ́ kan Tìmí Ẹdẹ wá ránṣẹ́ pé olórí ogun ẹ̀wọ̀n àjìnà tó ń dà wọ́n láàmú yìí, ẹ dákun ẹ gbà wọ́n lọ́wọ́ ẹ̀. Olórí ogun wá sọ fún wọn pé ẹni tẹ́ ẹ sọ yẹn àwọn á gbèjà lóòótọ́ tó pé ọmọ ìlú wọn, àmọ́ o ẹ wá èèyàn tí ó kún un lọ́wọ́ táwọn jọ lọ ogun. Wọ́n ní bírú àwọn ará Àrà àti Àwo, wọ́n ní àwọn ará Àrà èèyàn bíi àwọn pọ̀ díẹ̀, àwọn tó bí 12, Àwo àwọn tó bí 5 àti àtúnfi Kàrímù Tọ́wọ́ndùn. Ní olórí ogun wá dáhùn níjọ́ náà lọ́hùn pé àwọn tí ẹ dákọ yẹn o àti Kàrímù Tọ́wọ́ndùn àti Tídìrún àjọ lọ sí ojú ogun ni. Níjọ́ náà lọ́hùn abájọ lọ sójú ogun níwájú Ọlọ́run àti èèyàn. Àwọn tí ogun bá lọ wọ́n pọ̀, àtúnfi Kàrímù Tọ́wọ́ndùn àti olórí ogun nìkan ló ṣẹ́kù níjọ́ náà lọ́hùn. Láti ìgbà náà wọ́n ṣe ń pè mí Tọ́wọ́ndùn. Wọ́n wá jẹ́ ẹnìkan tó máa ń bínú gbà náà gan ni mo ṣe ti kúrò. Eré yẹn a ṣe 1977 ní NTV ní géètì ń bẹ̀ yẹn ló wà nígbà náà kó tó di pé wọ́n sọ di NTV báyìí. Bẹ́ẹ̀ ni kó tó wá di ẹni máa bínú. Ìyáṣà wa máa ṣe ní Montana tó pé láti Fọ̀kọ̀ láti lọ sí Montana ní dáṣọ fún tó Muslim wèṣù wá tó ní Kàrímù máma bínú mọ́ ó mọ̀ pé ó pẹ́ ẹ̀hún ó mọ ohun tó lè bí mo ṣàgbà fọlọ́run àbínú mọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí pè mí Tọ́wọ́ndùn yẹn láti gbà náà láì mọ̀ pé wọ́n máa gbé orúkọ fún mi.
àti inú eré alákùtì ẹ̀mí tí ẹ̀mí ti jẹ tó wọn. ẹ ṣé bàbá ẹ kú àtúntò ní látàrọ bó tó kọkàn bẹ tí àwọn èèyàn kan máa ń pè yín sẹ́rí tọ́wọ́ ń dùn amọ̀pọ̀ máa ń pè yín bẹ́ẹ̀ dáadáa o ṣùgbọ́n kan bẹ táwọn pé àwọn àgbààgbà òṣèré bóyá àwọn tí wọ́n lè sọ pé wọ́n jù yín lọ díẹ̀ tàbí àwọn tẹ̀jẹ̀ jẹgbẹ́ tàbí àwọn tá a tún kéré sí yín tá a mọ́ sábà pé sáré pẹ̀gbẹ́ tẹ́ mọ̀ gbà bó lọ́rọ̀ sáré pẹ̀gbẹ́ ṣe jẹ́. sáré pè yẹ ibi tí ó fi wá ni pé ìwọ náà bí o ṣe wà yìí bí ẹnu rẹ ṣe gbọ̀rọ̀ òṣèré àgbà ni ìwọ náà a lè jọ pé ọ̀gá rẹ̀ la jẹ́ a lè jẹ́ kínní ara tó náà ní 1983 eré kan wà tá à ń pè ní mo ti gbàgbé táìtù yẹn òun ni a ṣe ń jọ́nà lọ́hùn nínú eré yẹn alárédè wà ń bẹ̀ èmi wá jẹ́ nìkan a máa ń ṣẹgbẹ́ wọ́n á jẹ́ nìkan tẹ́ pé gẹ́gẹ́ bí iṣẹ́ bá tẹ́ PRO ohun túmọ̀ ẹ̀ ni pé láti máa pe àwọn èèyàn káàkiri kán máa pè wọ́n so inú ibẹ̀ ni bá ti ń pe àwọn èèyàn kiri nígbà tá a ṣe ní tẹlifíṣàn ní TSUS níjọ́ náà lọ́hùn ni máa ń gbé kẹ̀kẹ́ ni máa ń gùn tí àwọn bá ti pe sáré pẹgbẹ́ mo ń ti sáré pẹ yẹ káàkiri ẹ máa po yìí bí inú eré yẹn ibẹ̀ ni sáré pẹgbẹ́ ti wáyé tán bá ti wá ń pè mí tí mò ń pín lẹ́tà káàkiri pé ìjọ ọ̀túnla ni mítìnì wà o ìjọ mẹ́rin ni a máa ṣe pàdé o nǹkan kan tí n bá ti ń gbé kẹ̀kẹ́ tí wọ́n bá ti ń pẹ́ sáré pẹgbẹ́ mo sáré pè yẹ ẹ tètè o ọ̀túnla ìpàdé wà o ẹ tètè sáré pẹgbẹ́ mo sáré pè káàkiri ẹ máa pò yìí inú eré atótó gbàgbé táìtù ẹ̀ṣà ibẹ̀ ni mo ti jẹ sáré pẹgbẹ́. sí bàbá o jẹ́ ẹ̀yin gangan fúnra yín tí ẹ̀ ní sinimá kan tẹ̀ sí fún alára yín. mo ṣe èmi mo ṣe ẹran oríṣo 13 ní BCUS èmi mo ṣe lẹ́nu jọ́ mẹ́ta mo ṣe àkúnlẹ̀yàn òfin abẹ́lé èmi náà mo ṣe wọ́n pọ̀ náà tí mo ṣe mo gbàgbé táìtù ṣàkóso èmi náà ti ṣe. àbí abẹ́ nìkan tó jẹ́ hot cake táwọn èèyàn lè wò báyìí tẹ́lẹ̀ sọ bí tẹ́lẹ̀ máa wò sí. irú tí mo ní lọ́wọ́ tán lè máa irú script tí mo ṣe tí mo post sí àwọn èèyàn èmi náà mo ṣe ẹ wo rí òfin lábẹ́ òfin òun ni hot cake lábẹ́ òfin. hot cake yín báyìí tí ó wà lórí YouTube. ẹ ṣé bàbá a máa rí yín bá lẹ́ẹ̀kan sí ẹ bá ń dárúkọ yín fáwọn tí wọ́n ń wò yìí. èmi ni orúkọ mi ní Alhaji Karim Aremu Ọlátínwọ́.